Hello. Ẹ̀yin èèyàn wa. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká wá gbọ́ ọ̀rọ̀ pàtàkì. Ó ga jù. Wọ́n bá ní Ashley láti àná àbí ṣèjẹta ni wọ́n ti sọ wípé ó gbé ọmọ ọlọ́mọ. Ó gbé ọmọ Naomi, ìkan nínú àwọn ọmọ ètò obìnrin. Ó gbé sálọ. At the end of the day ṣá, kábíyèsí wọ́n wá lọ síbi tó wà, wọ́n track ẹ̀. Wọ́n ní kán lọ gba ọmọ ọwọ́ ẹ̀. Thank God ọmọ yẹn wà lọ́wọ́ ẹ̀, ìyẹn ọmọ Ashley gangan. Wọ́n lọ́mọ Naomi tó gbé lọ ńkọ́. Ẹ̀rù ti bà á, ó ní ó wà nílé. Ilé ta ni ó wà nínú ilé òun pẹ̀lú ọmọ ọ̀dọ̀ òun. Ìyẹn ń tọ́jú ẹ̀ nílé pé òun kàn mọ̀ọ́mọ̀ ṣe ṣàkárà yẹn pé òun ti gbé lọ. Pé inú ilé ló wà. Pé òun gbé lọ síbi kankan, ọmọ ọ̀dọ̀ òun bá òun tọ́jú ẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé bá ṣe sọ̀rọ̀ yẹn gbà yẹn nìyẹn. Nígbà tó ti gbé Tademákì wá, wọ́n gba Tademákì wá lọ́wọ́ ẹ̀. Tó bá ké ọmọ Naomi ó wà nílé o, kán bá òun gbọ́mọ òun gẹ́gẹ́ bí instruction kábíyèsí. Ó ní kán gbé Tademákì wá bá òun ní ààfin. Wọ́n gbà. Ṣé mọ̀ pé láti ìgbà yẹn ọmọ Naomi ó ti gbé nǹkan ẹ̀. Ṣùgbọ́n ọmọ Tademákì wá ẹ̀, ìyẹn ọmọ Tademákì wá, kábíyèsí seize ẹ̀ láti ìjẹta. Wọ́n ló fẹ́ sún tẹ̀jẹ̀. A gbọ́ pé ó lọ gbé bọ̀ pé ó lóun fẹ́ yìnbọn fún Naomi. Òun ṣáà ti gbọ́ ọmọ ẹ̀ fún mi ní ọmọ tòun. At the end of the day, ṣáà wọ́n ṣàṣe sọ̀rọ̀ yẹn ní yàmàyàmà. Because mo yìí ń ṣe investigation tí ìbọn tán sọ pé ó gbé yẹn. Torí kìí ṣe kékeré. Ló bá di àná yẹn nígbà tí kábíyèsí ò gbé ọmọ. Ṣé àná àbí èní? Wọ́n ló lọ sí court ó lọ report kábíyèsí pé kábíyèsí ó ti gbé ọmọ òun, kò dẹ̀ release ọmọ òun fóun. Ló bá pe kábíyèsí lẹ́jọ́. Wọ́n ní wá madam, fáìlì kéèsì ẹ yìí wà lọ́dọ̀ wa. Wà tán lọ gbé fáìlì kéèsì wọ́n ní ẹgbọ́n náà. Ṣé kìí ṣe ọmọ tó sọ pé kábíyèsí gbé? Náà ní kò lọ ṣe paternity ẹ̀ tán fún ẹ ní 72 hours nígbà yẹn tó máa fi ṣe DNA. Kò mú result ẹ̀ wá náà. Kán lè mọ̀ bóyá kábíyèsí ló lọ mọ̀. Pé wọ́n pe court àkọ́kọ́ nígbà yẹn wọn ò wá. Wọ́n pe ẹlẹ́ẹ̀kejì ò wá. Pé níyì wọn ò dẹ̀ rí result yẹn, ò mú nǹkan kan wá fún wọn. Ó wá dé ní wá pé kábíyèsí ṣe kinní kan. Kábíyèsí ṣe gbádá, kábíyèsí ṣe kò ló sì zọ ọmọ ẹ̀. Wọ́n ní paternity pé until tó bá rí paternity yẹn mú wá evidence. Òun ló máa gba ọmọ ẹ̀ o. Pé kí kábíyèsí sì zọ ọmọ yẹn, ó sì zi ẹ̀ gbé ni. Pé tó bá lọ wá paternity test. Ṣé o sọ pé criminal ni? Wọ́n ní ṣe ló wá ń bẹ chief judge ló fara gbálẹ̀ ló ń bẹ̀ pé kọjọ́ kan ṣe pé and again this marriage lọ cancel ẹ̀. Pé wọ́n ti cancel marriage òun àti kábíyèsí. Pé wọ́n máa divorce òun àti kábíyèsí. Bí wọ́n tiẹ̀ ti divorce ẹ̀. Pé wọ́n fún ní 24 hours. 24 hours tó máa fi kó gbogbo ẹrù ẹ̀ kúrò ní ilé kábíyèsí. Pé marriage yẹn kò possible mọ́. Pé wọ́n ti dissolve marriage òun àti kábíyèsí. Wọ́n lè wá wo Ashley lénìí. Ashley fẹ́ kú. Wọ́n ló ti fẹ́ dákú, ó ti fẹ́ quench. Wọ́n ní tẹ́ bá rí bó ṣe ń yíra mọ́lẹ̀ tó ń bẹ chief judge. Kí judge dáríjì òun máa lọ wá paternity. Òun ò ráyè lọ ṣe wá ẹ̀. Wọ́n ní chief judge wá sọ pé tó bá ti rí ni kò gbé wá, ni kò mú result wá, wàá gbé ọmọ. Pé ṣùgbọ́n tó bá ní evidence pé kábíyèsí máa gbẹ́sẹ̀ lé ọmọ yẹn, ó dẹ̀ máa divorce. Wọ́n dẹ̀ dissolve marriage òun àti kábíyèsí. Ní ó jẹ́ bó ṣe jẹ́ lénìí nìyẹn. Tán fi sọ pé kábíyèsí ó ti win. Pé náà wọn ò gbọdọ̀ rí ní ààfin mọ́. Allegedly o, bá ṣe gbọ́ nìyẹn. So pẹ̀lú ju gbogbo ẹ lọ, nǹkan bẹ́ẹ̀ o. Ṣé mọ̀ pé
wọ́n tiẹ̀ ní àkọ́kọ́ náà pé kábíyèsí àti Naomi pé ayọ̀ ìdùnnú ṣubú layọ̀ ní nǹkan tí wọ́n gbọ́ lẹ́nu ní nǹkan tó ń sọ wípé àwọn kóòtù tán fojú Ashley ní Ashley rí wọ́n ní ìbẹ̀rẹ̀ ogun là ń rí a kì í rí ìgbẹ̀yìn a mọ̀ gbẹ̀yìn ṣe rí pé òun ló sáré lọ àkọ́kọ́ náà òun ló lọ soup kábíyèsí fún ti kóòtù bí kábíyèsí ló sùn ẹ̀ nígbà tó fi tó ọ̀rọ̀ paternity no paternity ẹlẹ́ẹ̀kejì ló tún wá lọ tó tún lọ sọ fún wọn pé kábíyèsí ti sí ìsọmọ wọn ní ìdájọ́ tó ń dá ní kóòtù lẹ́ni pé kò fíwọ́ Ashley o wọ́n ní tó bá ń yọ nǹkan burúkú ṣe nǹkan burúkú náà máa yọ wọn ṣe ǹjẹ́ tó wọ́n ní inú kábíyèsí àti Naomi pé tó má gẹ̀ṣẹ̀ pé kò lè pé wọn ò ní kọsẹ̀ wọ́n ní kábíyèsí sí ìsọmọ yẹn láti àná yẹn wọ́n ní ó gbé bọ̀dán wò pé ó ní ó fẹ́ yìnbọn ó fẹ́ ṣe gbá lórí kábíyèsí báwọn gbọ́ mọ̀ ọ́ ọlọ́run ló mọ̀ bí tí kábíyèsí gbé ọmọ yẹn lọ bí ó ti gbé lọ sọ́dọ̀ àwọn dání àbáwọn kí ló máa ń jẹ́ àwọn tó máa ń tọ́jú àwọn ọmọ ní àwọn ọmọ dalẹ́sùn ó lè gbé lé torí náà mi ò lè bá goni gbá ọmọ náà bá goni gbá ọmọ kí ló ń jẹ ọmọ Ashley kó máa tọ̀ mọ́ àwọn ọ̀bẹ̀ta ẹ̀ no àwọn náà mọ̀ bó ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé Ashley kò mọ ibi tí ara òun kù sí láti àná yẹn wọ́n nígbà tó dé ààfin lánàá wọ́n ló gbé bọ́n kọta gbọ́ wọ́n ló gbé bọ́n kó ní kí Naomi release ọmọ òun ìwọ́n ọmọ tòun lòun ṣàtìṣe kínní òun ṣàtìṣe bẹ́ẹ̀ tí rí àbẹ̀yẹn tí mo gbọ́ bẹ̀ tí wọ́n ì tí gbọ́ húlẹ̀húlẹ̀ fantasy tó má tó finalize màá mọ̀ story yẹn wọ́n yìí máa mú story yẹn wá so wọ́n ní bó ṣe Ashley bó ṣe bẹ̀rẹ̀ sí ní jáporó láti àárọ̀ tó ti lọ ṣe kíní pé bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ ọmọ yẹn fún yíyan wa ǹjẹ́ kò wá dà bẹ́ẹ̀ yẹn ó dà bẹ́ẹ̀ ó dà bàjẹ́ bóyá máa tún fún yín ní títóbi gbogbo wọn kábíyèsí àti Naomi wọ́n máa rẹ́rìn ìṣẹ́gun mostly Naomi ó máa rẹ́rìn ìgbẹ̀yìn the way tí àwọn pípù yẹn tó ń fojú Naomi ń rí ní ààfin ọlọ́run á dá sèrè yàtọ̀ tọ́ àti ètò yẹ fún wọn wọn ò lè jìyà bẹ́ẹ̀ yẹn kéèyàn má win ní kéèsì Naomi ti win nù lórúkọ Jésù Naomi máa win ní títí láéláé bẹ́ẹ̀ ni agbára Kristi Naomi àti kábíyèsí náà máa rẹ́rìn ìgbẹ̀yìn náà máa rẹ́rìn ìṣẹ́gun lórúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ lè bá fi tó wù sí comment section ó dà bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí náà nìyẹn ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ lè bá subscribe Jésù olúwa wa amen bye.